ẹ wá gbọ́ o, Trump ti tún kìlọ̀ fún Iran. April 6 ló sọ pé gbẹgẹdẹ yóò gbiná. Ní àná òde yìí, ọjọ́ 27 oṣù kẹta ọdún 2026, olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump jáde lákọ̀tún. Ó ní òun ti pàṣẹ pé kí wọ́n má ju bọ́ǹbù lù wọ́n ní Iran mọ́, pé òun ti tún fún Iran ní odidi ọjọ́ 10 gbáko kí wọ́n fi ronúpìwàdà kí wọ́n sì tún èrò wọn pa. Bí bẹ́ẹ̀ kọ́, bí ọjọ́ 10 náà bá ti pé ní ọjọ́ 6 oṣù kẹrin, ìyẹn ọjọ́ Monday tó ń bọ̀ lọ́hùn-ún ni o, pé tí wọn kò bá tí ì rí ọ̀rọ̀ náà yanjú, iná yóò bẹ̀rẹ̀ sí dáhùn lára wọn lórílẹ̀‐èdè náà, nítorí òun yóò pàṣẹ kí wọ́n fi bọ́ǹbù kọlu àwọn púláǹtì wọn. Òun yóò sì sọ gbogbo ilé agbára àti àgbójúlé Iran dilẹ̀. Lọ́jọ́ náà gan-an ni wọn yóò sì di kòròfo. Donald Trump ní òun ṣe èyí tí òun ṣe yìí láti fi bí òun ti lójú àánú tó hàn ni, kí àwọn Iran lè mú ọ̀rọ̀ àjókòsọ tí àwọn ń sọ lọ́wọ́ ní pàtàkì, kí wọ́n ṣe nọ́mà, kí wọ́n ṣe àwọn ohun tí àwọn sọ fún wọn pé kí wọ́n ṣe. Ó ní bí wọ́n bá ti ṣe àwọn ohun tí àwọn ní kí wọ́n ṣe yìí, ogun náà yóò parí, kò sì ní í síjà mọ́, bẹ́ẹ̀ làwọn ò ní kọlù wọ́n mọ́, tí wọn yóò sì máa gbé ayé wọn lọ. Àmọ́ bí kinní náà bá ti lè kọjá ọjọ́ 6 oṣù tó ń bọ̀ yìí, àbẹ́dẹ́ kan kò sí fọ́mọ tó bá jẹ sódà o, ọ̀run tààrà ni. Donald Trump ti lérí tẹ́lẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ́hùn pé òun yóò pa Iran run lórí ilẹ̀ ayé bí wọn ò bá ṣí ojú ọ̀nà agbami Strait of Hormuz láàrin ọjọ́ 2 síra. Àmọ́ nígbà tó kù ọ̀la kí ọjọ́ 2 pé, Trump ní òun tún fún wọn, ìyẹn àwọn Iran, ní ọ̀sẹ̀ kan sí i, pé bí ọ̀sẹ̀ kan náà bá ti wá pé o, kò ní í sí ẹ̀bẹ̀ tí wọn yóò bẹ ẹni tí eégún lu ìyá ẹ̀ pa, àfi bí eégún fúnra ẹ̀ bá sin ìyá náà dọ́nà ọ̀run. Ohun tó ṣe wá di ìyàlẹ́nu fún gbogbo ayé rèé nígbà tí Trump tún ní òun fẹ́ fún Iran ní ọjọ́ 10 sí i, nítorí àwọn sì ń sọ̀rọ̀ lọ́wọ́, ọ̀rọ̀ náà sì ń lọ dáadáa bí òun ti fẹ́. Àmọ́ kí Iran tètè jára mọ́, kí àwọn lè yanjú ẹ̀, kí ohun gbogbo sì dópin. Kì í ṣe pé Iran àti Amẹ́ríkà ti jókòó àjọsọ kankan o, ọ̀rọ̀ ni wọ́n fi ń ránṣẹ́ síra wọn. Orílẹ̀-èdè Pakistan ló sì dúró bí alárinà àti òǹlàjà, nítorí Pakistan ni Amẹ́ríkà ń fi iṣẹ́ wọn rán sí Iran, àwọn náà ni Iran sì ń dá èsì padà fún. Àmọ́ àwọn ìjọba orílẹ̀-èdè Turkey àti ti Egypt náà wà ní standby. Àwọn náà ń ṣe ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe láti rí i pé ọ̀rọ̀ náà yanjú. Ó sì ṣeé ṣe kí àwọn aṣojú orílẹ̀-èdè méjèèjì pàdé ní Pakistan tí ọ̀rọ̀ náà bá débì kan. Àmọ́ ní báyìí, kìnínní náà ò tí ì lójú dáadáa. Ọ̀tọ̀ lohun tí Amẹ́ríkà ń fẹ́, ọ̀tọ̀ lohun tí Iran ń fẹ́. Kí ni Trump ń fẹ́ lọ́dọ̀ Iran gan-an? Ohun àkọ́kọ́ tó ń ba Trump lẹ́rù tó sì ń kó wàhálà bá ìjọba wọn ní Amẹ́ríkà ni agbára orílẹ̀-èdè Iran láàrin gbùngbùn ayé Middle East. Amẹ́ríkà gbàgbọ́ pé Iran ti lágbára jù ní agbègbè tí wọ́n wà yẹn, àwọn ò sì fẹ́ bẹ́ẹ̀. Nídìí èyí, Donald Trump ní àfi kí àwọn Iran fi gbogbo ibi tí agbára wọn wà hàn ayé, pàápàá ibi tí wọ́n ti ń ṣe kẹ́míkà àjàkálẹ̀ àrùn, ìyẹn chemical weapons, nítorí ohun tó léwu fún gbogbo ayé ní Iran ń ṣe níbẹ̀ yẹn. Trump fẹ́ kí Iran tú ibi iṣẹ́ tí wọ́n ti ń ṣe kẹ́míkà ikú yẹn ká, kí wọ́n sì fààyè gba àwọn olùbẹ̀wò láti àwọn orílẹ̀-èdè míì láti máa wá wò wọ́n, kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni wọ́n ti tú ibẹ̀ ká, tí wọn kò sì tún dá irú ilé-iṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ níbì kankan. Ẹ̀rù ló sì ń ba Amẹ́ríkà pé tí ọ̀rọ̀ bá dójú ẹ̀, tí Iran bá tú kinní yìí sáyé, ohun tó lè mú ìparun bá ọ̀pọ̀ orílẹ̀-èdè ayé ni. Trump ní bí ìjà yìí yóò bá parí o, Iran gbọ́dọ̀ tọwọ́ bọ̀ wípé àwọn ò ní ṣe bọ́ǹbù mọ́, ìyẹn irú àwọn bọ́ǹbù tí wọ́n ń jù kiri tí wọ́n fi ń ba nǹkan jẹ́ láwọn orílẹ̀-èdè míì yìí. Trump tún ní bí ìjà yìí yóò bá parí sẹ́ẹ̀, Iran gbọ́dọ̀ sinmi ríran àwọn alákatakítí àti afẹ̀míṣòfò ayé lọ́wọ́, pàápàá àwọn bíi Hezbollah àtàwọn ẹgbẹ́ míì tó jẹ́ afẹ̀míṣòfò ní gbogbo wọn, tó sì jẹ́ Iran ni wọ́n gbójúlé bí onígbọ̀nwọ́ wọn. Lẹ́yìn yẹn, Amẹ́ríkà fẹ́ kí Iran níjọba tuntun, ìjọba tí yóò jẹ́ ọ̀rẹ́ Amẹ́ríkà àtàwọn tó yí i ká, ìjọba tí yóò ṣílẹ̀kùn ẹ̀ sílẹ̀ fún gbogbo ayé láti bá wọn ṣe. Paríparí ẹ̀ ni pé ọ̀nà agbami tí wọ́n ń bẹ̀rù pé kí wọ́n má tì pa yìí, ìyẹn ọ̀nà agbami Strait of Hormuz tí wọ́n ń torí ẹ̀ pariwo
Trump lóun kò fẹ́ kó jẹ́ Iran nìkan ni yóò máa ṣàkóso ibẹ̀ mọ́, kí àwọn ní àjókòsọ ọ̀rọ̀ lórí pé ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ni yóò láǹfààní láti máa ṣe àkóso ibẹ̀ tí wọn yóò jọ máa ṣe ìpinnu kó tó di pé nǹkan kan ṣẹlẹ̀ lágbègbè náà. Àwọn ohun pàtàkì Trump ń fẹ́ nìyẹn. Trump kò sì sọ pé òun fẹ́ kinní náà fún Amẹ́ríkà nìkan, ó ní àlàáfíà gbogbo ayé lòun ń fẹ́ fún kí Iran ṣe ohun tó yẹ ni. Àmọ́ àwọn kan ń yín mú sí Trump fúnra ẹ̀ ni. Wọ́n ní gbogbo ayé wo ló ń ṣe eléyìí fún, pé ta ni kò mọ ọgbọ́n kí a fẹ́ràn sẹ́nu kó pòórá, pé àájò wo ni ológbò ń ṣe fún èkúté ilé tó ṣẹ̀ṣẹ̀ pamọ́jọ, pé kò sáájò kan níbẹ̀, ọgbọ́n oúnjẹ ló ń ṣe, pé gbogbo èyí tí Trump ń ṣe nì ó kàn fẹ́ fi mú Iran mọ́lẹ̀ ni. Strait of Hormuz gan-an ló fẹ́ gbà lọ́wọ́ wọn. Ohun tó jẹ́ kí Iran náà sọ pé kò sọ̀rọ̀ nínú gbogbo ohun tí Trump kà kalẹ̀ yìí nìyẹn o. Làwọn náà bá sọ pé tó bá jẹ́ ìyẹn ni ohun tí àwọn ń fẹ́ nìyí. Iran ní lákọ̀ọ́kọ́ gbogbo àwọn nǹkan àwọn tí Amẹ́ríkà àti Israel bàjẹ́ lórí ogun yìí àfi kí wọ́n ṣe àtúnṣe wọn o, tàbí kí wọ́n sanwó tí àwọn yóò fi tún wọn ṣe, nítorí àwọn kọ́ làwọn dá ogun yìí sílẹ̀. Àwọn ò sì mọ ìdí tí Amẹ́ríkà àti Israel fi parapọ̀ láti wá bá àwọn jagun nínú ilé àwọn. Lọ́nà kejì, Iran ní àwọn fẹ́ kí Trump àti ìjọba Amẹ́ríkà gbà kí wọ́n sì kọ sílẹ̀ pé irú ogun báyìí kò tún ní wáyé mọ́, àwọn ò ní kọlu Iran níbì kankan mọ́. Iran ní àwọn fẹ́ kí Amẹ́ríkà gbà kí wọ́n sì máa bá àwọn ṣe gẹ́gẹ́ bí olórí gbogbo agbègbè àwọn yìí pátá, pé àwọn lálágbára ní àárín gbùngbùn ayé, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn títí dé Dubai ni o, Iraq ni o, Saudi ni o, Israel ni o, Palestine ni àti àwọn orílẹ̀-èdè tó kù. Kí Amẹ́ríkà mọ̀ pé àwọn lolórí alágbára níbẹ̀, ohun tí wọ́n sì gbọ́dọ̀ fi máa bá àwọn ṣe àjọṣe nìyẹn. Iran ní àfi kí Amẹ́ríkà gbà kí àwọn máa ṣe bọ́ǹbù tàwọn náà o, kí àwọn náà sì máa ṣe kẹ́míkà níwọ̀nba, nígbà tó ṣe pé Amẹ́ríkà fúnra ẹ̀ ń ṣe, Israel náà sì ń ṣe, kí wàá ní òfin pé àwọn ò gbọ́dọ̀ ṣe tàwọn. Níbi tí ọ̀rọ̀ àwọn méjèèjì ti ta kókó rèé, ọ̀rọ̀ tí wọ́n sì ń gbìyànjú láti yanjú nìyẹn tí Trump fi ní òun tún fún Iran ní ọjọ́ 10 míì gbáko. Àmọ́ ohun tó ń ya àwọn èèyàn ayé lẹ́nu ni pé bí Trump ti ń ní òun kò ní ju bọ́ǹbù lù wọ́n ní Iran yìí, bẹ́ẹ̀ làwọn Israeli ń ju bọ́ǹbù tiwọn lọ. Ohun tí wọ́n sì ń sọ báyìí ni pé ibi iṣẹ́ tí àwọn Iran ti ń ju bọ́ǹbù yẹn gan làwọn tájẹ́ẹ̀tì báyìí, pé ibi tí àwọn fojú sùn tí àwọn yóò ju bọ́ǹbù lù nìyẹn, àwọn yóò sì bà ibẹ̀ jẹ́ kanlẹ̀, nítorí àwọn mọ̀ pé tí àwọn bá ti lè bà ibẹ̀ jẹ́ agbára Iran tán. Àmọ́ olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀. Iran náà láwọn múra wọn sílẹ̀ ni. Pẹ̀lú ẹ̀ náà, Iran tún kéde lánàá pé ó ti lé lẹ́gbẹ̀rún 2 àwọn èèyàn àwọn tó ti kú torí Israeli kò dáwọ́ bọ́ǹbù tí wọ́n ń jù dúró sáwọn. Iran fúnra ẹ̀ náà sì ń pààyàn lọ o. Bẹ́ẹ̀ làwọn Israeli náà ń wí pé Iran kò yéé ju bọ́ǹbù lu àwọn tí wọ́n sì ń ṣe àwọn èèyàn àwọn léṣe. Bẹ́ẹ̀ ni Iran pàápàá ń ba nǹkan àwọn orílẹ̀-èdè lárúbáwá tó yí wọn ká jẹ́, tí wọ́n sì ń sọ pé àwọn yóò máa bà á jẹ́ ni títí tí Amẹ́ríkà yóò fi jáwọ́ lọ́rọ̀ àwọn. Iran ní ohun tó ń bí àwọn nínú sí àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni pé níbẹ̀ ni Amẹ́ríkà ń dúró sí tí wọ́n ti ń ju bọ́ǹbù lu àwọn. Bẹ́ẹ̀ ni Iran kìlọ̀ fún Dubai gidigidi pé nínú àwọn òtẹ́ẹ̀lì wọn ni àwọn Amẹ́ríkà ń kó àwọn sọ́jà tí wọ́n ń kó wọlé sí, pé tí wọn kò bá tètè lé wọn jáde nǹkan yóò ṣẹlẹ̀ sí wọn o. Bẹ́ẹ̀ ní tòótọ́ àwọn sọ́jà Amẹ́ríkà ti ń dé, Trump ń fi wọ́n ránṣẹ́ lọ́pọ̀ yanturu ni, ó sì jọ pé lóòótọ́ ló ń palẹ̀ ogun ńlá mọ́ fún Iran. Ohun tí àwọn èèyàn tó mọ̀ nípa ọ̀rọ̀ ogun jíjà ṣe ń kìlọ̀ fún Iran lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn o. Wọ́n ní Trump kò rò dáadáa pẹ̀lú wọn o, pé bó ti ń sọ pé òun fún wọn lọ́jọ́ báyìí, òun fún wọn lọ́jọ́ báyìí yẹn, wọ́n ló ń palẹ̀ ogun mọ́ ni o, pé ohun tó ń ṣe ni káwọn ọmọ ogun Amẹ́ríkà dé sí ìtòsí Iran bíbà, kí wọ́n ti pọ̀ níbẹ̀ dáadáa débi pé wọn yóò lè jagun ilẹ̀ tí Amẹ́ríkà ti ń lérí ẹ̀ fún wọn, pé ohun tó ń dá wọn dúró nìyẹn o. Bí àwọn ọmọ ogun náà bá ti tó iye tí wọ́n ní lọ́kàn, ogun ńlá yóò ṣẹlẹ̀ ní Iran, nítorí kò sí ohun tí wọ́n lè ṣe tí Trump yóò gbà pé wọ́n ti ṣe é tó. Bí òjù yóò ní àfi tí wọ́n bá mú àwọn dé ibi tí wọ́n ti ń ṣe àwọn bọ́ǹbù àti kẹ́míkà wọn. Bẹ́ẹ̀ ni kò ní gba nǹkan míì àfi tí Strait of Hormuz bá bọ́ sí Amẹ́ríkà àtàwọn èèyàn ẹ̀ nílẹ̀ lárúbáwá lọ́wọ́. Ohun tí wọ́n ṣe ń sọ pé Trump fẹ́ tan Iran pa rèé, èèyàn tí ìwà mọ ohun táwọn Iran fúnra wọn yóò ṣe. Ìdí ni pé kówó ni wọ́n ń lu ìlú òǹtòǹpòrò fúnra ẹ̀ ló mọ ibi tí òun ò ní wó sí o. Ọláìwọlá Alága
ló ń yẹ ọ̀rọ̀ ìjà Amẹ́ríkà, Israeli àti Iran yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ níbi tó dé dúró yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ òní o.